Welcome to KABEREMURE TV. Àgbàlẹ̀ ọmọdé làwọ̀ ẹ subscribe síbẹ̀. Èmi àgbàrá dé tí ń gbadé gbọdọ̀ gbọ́kọ́ lọ́wọ́ ẹni. Èmi àgbàrá dé o, ẹ̀yẹ aráàlú yìí o, ẹ ti pé ṣoṣo, sọ́dọ̀ ní ká ẹni ṣoṣo, ẹ kọ́ mi lẹ́yìn ọkọ. Wọ́n kọ́ tòkè, wọ́n kọ́ tìsàlẹ̀, wọ́n kẹ́rìgì, wọ́n kọ́ tani, ẹ dáná o. Orúkọ tẹ́sí mọ́ pé mi ní àgbàrá. Àgbàrá èmi kà. Ó yá parapọ̀ sọ́kà nìkan. Mẹ́ni ẹ̀kọ́ ẹ̀dẹ́ o. Ikú wọlé tọ̀ yìí, àrùn wọlé tọ̀ yìí. Mẹ́ni ẹ̀kọ́ ẹ̀dẹ́ o. Nígbà tọ́rọ̀ ti lówó òun, wọ́n wá kó ọyàn rẹ méjèèjì. Bẹ́ẹ̀ ni, wọ́n mọ̀ fi rẹ̀ jẹ kàlẹ́ ni. Wọ́n mọ̀ fi jẹ kàlẹ́. Ìyá mi ẹgbẹ́nu sí, ẹgbẹ́nu sí. Ó lè dàpọ̀ ẹjẹ́ wọlé fi lọ́gùn kan tí mo ní. Ìyá mi ẹgbẹ́nu sí. Ìwọ ọdẹ mi débi. Ayé rẹ̀ ò ní já. Àkórí eléyìí burú ni. Àyè mọ̀ bọ́ọ̀lì rẹ̀ ti burú òórùn sá. Èmi mà ní. Bẹ́ẹ̀ ni mo sọ fún èmi lọ bá gbọ̀rọ̀ bẹ́ẹ̀ ní gbàgbọ́ ọtí. Àbá ọ̀fẹ́ kú bọ́jà ti kú tòun tó gbóró. Èmi àgbàrá lórí náà ní o. Ó ti gbàgbé ni. Balógun ló gbọ́ sọ̀rọ̀. Ìgbà kí ni ń bá? Èmi ó pa wọn kú ọ̀pá lónìí. Ànígbà ni wọ́n pẹ́ nìkan ẹ̀ pàwọ́ èmi ò ní kúkọ tí wọ́n kú. Ó kú bẹ́ẹ̀. Èmi. Bẹ́ẹ̀ni, àwọn abiyẹyẹ pàjẹ́, àbí afọ ọ̀hún mi là. Èyí tó ní wo dẹkun, wọ́n ní wọ́n má dẹkun, nítorí wọ́n máa dẹ̀ gèrè. Wọ́n bẹ̀ lódò, ọmọ èkú ni wọ́n pa, awúyàgbá, oníyàgbá, abiyẹyẹ pàjẹ́, àbí afọ ọ̀hún mi là. Èyí tó ní wo dẹja, wọ́n ní wọ́n má dẹja, nítorí wọ́n máa dẹ̀jẹ̀. Wọ́n bẹ̀ lódò, ọmọ èkú. Àsọpọ̀ gọrígọrí àwọn olùgọrí, ọ̀run kàtàrí gbọ̀gbọ̀gbọ̀ àwọn olùjẹrò. Àsọ ò ní pọ́ gọrígọrí kẹjọ ló fẹ́ má lè lọ. Ọ̀run ò ní kàtàrí gbọ̀gbọ̀gbọ̀ kẹjọ ló fẹ́ má lè délé. Ó ní ọmọ èsì ọ iwájú ìtàlọ́wọ́ àgbàrá èmi mà ní èmi akẹ́lẹ́ jíjọ́ ògùn làyà akọ̀ọ̀kọ̀ sí ìtẹ́ni ìgbọ́njò ikú ọ̀pá ọ̀rẹ́ ní èmi àgbàrá bẹ́ẹ̀ ni mo sọ fún wọn. Èmi àgbàrá tí ń wọ́gi tí ń wọ́pẹ̀ tí ń gbé gbogbo rẹ̀ lọ èmi mà lọ ń bá wì. Èmi àgbàrá. Èmi ti ṣe tó tí wọ́n mọ̀dì mọ́ ẹ báyìí. Tọ́mọdé bá torí sọ pápápá. Ọ̀fẹ́ kú ọ̀sìn rówó tó kó lẹ̀ ọ̀rẹ́rù tó kó lẹ̀. Èmi ò ní wá àyín lásán o. Wọ́n ní ọba ń gbọ́ wọn. Ọmọ arúgbó àti máa jẹ́ ẹ̀kọ́. Ẹ mọ̀ mú mi lọ ẹ̀dá wọ̀ mọ́ ọ lọ. Ẹ mọ̀ mú mi lọ ẹ̀jẹ̀ rẹ ti gbóná. Àrọ́ mọ̀ gbé. Àwọn obìnrin yàrá kù. Ẹlẹ́kùn mọ̀ múlẹ̀ dákun. Kí n ṣe mí ju kókó ti dọ́ọ̀dẹ̀ mi ní. Ẹ kò dé bàbá. Ẹ rè wá o. Sọrí tá à ń sọ lọ. Ẹ mọ̀ wọlé o bàbá. Olólùfẹ́. Ǹjọ́ lóhùn. Dání sọ̀rọ̀. Máyégún, omi dáa fún ọ. Ìwọ fẹ́ sọ̀rọ̀. Abọ́ ti gbàgbé ni. Kò ní yẹ ọ́. Àṣẹ burúkú ṣe rere. Òṣìkà tó fẹsẹ̀ nílẹ̀. Mo ti ń wọ ọgọ́ mi bí mi. Ó yá. Àṣẹ o. Ìdẹ́gbẹ́ mi. Àgbàrá bẹ lójú àbúrò. Ṣé ẹ ti wá di pé ìṣeré? Ṣé ẹ ti wá mọ̀ pé ìṣeré? Àgbàrá bẹ lójú àbúrò. Ẹ mọ̀ ìṣeré. Ẹ̀yin ọmọ kàtà ìṣe bí. Wọ́n ọmọ bẹ̀rẹ̀ wá bí. Wọ́n sì jẹ gbogbo yín. Bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. Mo ní wọ́n mọ̀ bí mọ́ onírọ́. Ìwọ àgbàrá dákúrákú ọjọ́ ìjọba ìṣòro tó ní ìrẹ́ burú ni àbọ̀ ọjà wèrè. Àfi bàbá àtẹ̀mí lọ́wọ́ ló ń jẹ́ báyìí. Bàálù àgbà mo ti mọ̀ ń ṣe tipẹ́.
èyí là ṣe mọ. wọ́n tún ṣe fún ọ ni. ṣọ́ rírí. mo rí rí o. níbo ló ti rírí. láàrin àwọn ọ̀wọ́ àrẹ̀fà mẹ́fà. àárín àwọn ọ̀fà mẹ́fà ni mo ti rí. bẹ́ẹ̀ ni wọ́n fò gúlùtù ṣe irun sórí orí wọn. wọ́n ní tó bá lè mú èmi mú o. kò sáà kan fi mí dá. wọ́n wá lọ́mọ àgbààgbà ni mímú lọ́mọ àgbààgbà mú lẹ́fẹ̀ẹ́. múmú tọ́ wá mújọ́ kìíní àná. láwa fi mú ọ náà dán nípa. ayé Yorùbá. èmi. bẹ́ẹ̀ni èmi ò bẹ́ẹ̀ gbọ́dọ̀. bàbá mọ́pọ̀ lọ sí ọjọ́ kankan ẹ jù lẹ̀. bẹ́ẹ̀ni. lónìí yìí o wọn ò ní bẹ́ẹ̀ gbọ́dọ̀ bẹ́ẹ̀ ní gbàgbọ́ ọtí. kí ló ṣe. bẹ́ẹ̀ni mo fẹ́ pọ̀ ni. èmi. àwọn pọ̀. wọ́n pọ̀. Agbára o kéré sí nǹkan tó dánwò. báńkádì ọwọ́ rẹ̀. níbo. báńkò. èjókòó ẹ̀jẹ̀ ajé yìí ń bẹ́ mi lọ wàrún ni. ìwọ́n mọ̀ gbọ́ ọmọ rírí lò. báńkò. ọrírí.